Yorùbá ló bọ̀ ló ní a gbọ́ ẹjọ́ èèyàn kan dá àgbà òṣìkà ní. A gbọ́ ẹjọ́ èèyàn kan dá àgbà òṣìkà ní lórí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti ex-wife ẹ̀. Maybe bóyá wọ́n ti paper rẹ̀, mi ò mọ̀. Àwọn èèyàn kan àgbà òṣìkà ni wọ́n bí wọ́n ṣe ń judge. Ẹ̀yin tèmi tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ lè tó ń pàdé mi Hajia on point by two. Mo fẹ́ kó pass videos mi kó mọ̀ nǹkan tí mo rí lè sọ ní àléfà yìí. Lọ́kọláya àti gbogbo dídí dọ̀dẹ̀. Bẹ́ẹ̀ nígbà míì mo máa ń fẹnu sí what is trending torí àwọn kan tẹ̀lé mi bẹ́ẹ̀. Lórí ọ̀rọ̀ ilé onílọ́rọ̀ Adébáyọ̀ àti ìyàwó ẹ̀, Ìyá Aládùkẹ́, popularly known as Ìyá Aládùkẹ́. Àwọn kan ní Fẹ́mi Adébáyọ̀ fẹ́ràn obìnrin, ó fẹ́ràn obìnrin tó ní aya. Ìyàwó rẹ̀ Ìyá Aládùkẹ́ náà láya. But Fẹ́mi Adébáyọ̀ kì í sọmọ àlè ni, kì í sọmọ àlè. Ẹ̀yin náà ẹ wo lẹ̀ wẹnu ọkọ kì í sọmọ àlè tó láti ní kó fẹ́ràn obìnrin. À ń bọ̀sibọ́sí. Ta ni Kwara tó fẹ́ràn ọkùnrin fẹ́ràn obìnrin? Ta ni Kwara tó fẹ́ràn ọkùnrin fẹ́ràn obìnrin? Ta ni Kwara tó fẹ́ràn ọkùnrin fẹ́ràn obìnrin? Ìwọ tó bá fẹ́ wọn ní aya, túláàsì ni kó mọ̀ ṣẹ̀tọ́ rẹ̀. Ìwọ tó bá fẹ́ wọn láya, túláàsì o ní kó mọ̀ ṣẹ̀tọ́ rẹ̀ gidigidi, gidigidi. Mo mọ̀ pé ẹ̀yin akọ alálùbáríkà, ẹni fẹ́ kí wọ́n gbóúnjẹ yín fólóńgbò jẹ, ìyẹn lọ. Ìwọ tó bá fẹ́ wọn ní ọkọ, mọ̀ pé kódà kó bá jẹ́ pé ìwọ nìkan ló wà nínú ilé, ó máa sọ ní ọkàn pé òun sì máa fẹ́ mi, òun sì máa fẹ́ mi. Tó o bá sì fẹ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ wà ń tà lóbìnrin, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ wà ń tà lóbìnrin. That is it. Ṣé Kwara kì í ṣe pé bóyá wọ́n pretend sí ni. Wọ́n máa ń gbádùn kíní yàtọ̀ ni. Alóyin lẹ́pọ̀n, alóyin lóbò. Wọ́n máa ń gbádùn rẹ̀ yàtọ̀ ni. That is that. Nǹkan tí mo bá wá kọ́lé ní nìyẹn ẹ̀dí tèmi. Nǹkan tí mo wá fẹ́ sọ, mo fẹ́ sọ facts. Pé kó yẹn Fẹ́mi Adébáyọ̀ ó fẹ́ràn obìnrin. Àṣó ìran Kwara mọ́ fẹ́ràn obìnrin, ìyẹn lọ. Ìwọ tó bá fẹ́rù àwọn Kwara, wà wá sọ pé fẹ́ Fẹ́mi Adébáyọ̀ nísìn. O need láti ready láti understand pé this is a ladies man. Mọ́ deceive ara rẹ̀. This is a ladies man. À ń sọ nísìn pé okay maybe òun àti Ìyá Aládùkẹ́ ò sí mọ́. Ìwọ tó bá fẹ́ wá join Adébáyọ̀ as ìyàwó, òun là ń sọ lẹ́lẹ̀. Then number 2, ẹ̀yin tèmi, àwọn èèyàn kan sọ wípé mò ń sọ ilé based on people's argument. Ẹ wá ṣe sùúrù, ẹ bá mi wo fídíò kan tó tún confirm gbogbo nǹkan tí mo sọ yìí. Ta ló wá sọ ọ̀rọ̀ náà tẹ́ máa listen sí lẹ́yìn? Obìnrin yẹn sọ pé òun ni ẹ̀gbọ́n ẹ̀. Maybe they are related by blood, I don't know. Bẹ́ẹ̀ lórí fídíò yẹn, mo rí tó pé Ìyá Aládùkẹ́, tí Ìyá Aládùkẹ́ sọ̀rọ̀ níwọ̀nba. Platform ta ni wọ́n lò? Wọ́n lo platform sister mi tá ń pè ní Àjọkẹ́. Thank you for your program. Ibẹ̀ ni mo ti slot in, mo ti mú ilé, mo ti gbà wá sí bíbí. Ẹ̀yin títẹ̀ mi, bí mo ṣe ń sọ lọ. Wọ́n wá sọ nínú ọ̀rọ̀ wọn pé wọ́n ní èèyàn kan tú àṣírí pé Ìyá Aládùkẹ́ ń ṣògùn. Pé òun àti obìnrin kan Adétóun kan, pé bóyá wọ́n jọ lọ sílé ibi tí wọ́n ti ń ṣe àjò. Ìyẹn at the end of the day ó wá tú àṣírí. Ìyá Aládùkẹ́ wá voice out pé òun ló kó bá òun nígbà yẹn tí wọ́n fi sọ̀rọ̀ yẹn. Obìnrin yẹn wá sọ wípé kó ṣọ̀rẹ́ o, pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun máa tú jáde. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mélòó náà ni? Ṣé lórí pé à ń ṣáájò? À ń ṣáájò lèmi ó sọ. Èèyàn mélòó ló ń ṣòwò tí ò ṣáájò? Èèyàn mélòó ló ń ṣòwò tí ò ṣáájò? Ìwọ ọkọ, ó ti mọ̀ pé ìyàwó rẹ̀ máa ń ṣáájò pé ọ̀kan àbí méjì. Kò yẹ kó fi yẹn ṣe weapon pé ó ń ṣògùn ni. It is not an excuse. Ìyẹn ò yẹ kó jẹ́ excuse. Ìwọ ọkùnrin tó mọ̀ pé ìyàwó rẹ̀ máa ń ṣáájò, ó ń ṣe business, ó ń ṣáájò, ó ń ṣe 1 or 2 ògùn. Obìnrin yẹn ti wá sú ẹ, ó wàá fi yẹn, wàá fi ṣe excuse. Mo ti rí ọkùnrin kan rí. Ẹ má ṣì mí gbọ́ o. Mi ò sọ pé Fẹ́mi Adébáyọ̀ nítorí ẹnu àti ìyàwó ẹ̀ fi túká o, àbí wọ́n ti fẹ́ túká o. Mi ò sọ bẹ́ẹ̀ o. Mo fi ń kún ni nítorí argument àwọn kan. Mo rí ọkùnrin kan lábẹ́ bẹ́ẹ̀dì ìyàwó ẹ̀, ó rí ọṣẹ. Ó dákẹ́. Ìgbà tí ìyàwó rẹ̀ wá sú tó fẹ́ lé lọ, ó ní ìyàwó ń ṣògùn. Ó ní kí wọ́n rẹ̀ kan, kí wọ́n wo nǹkan tí wọ́n bá lọ ní abẹ́ bẹ́ẹ̀dì. Wọn ò mọ̀ ń pa ẹ̀. Ó fẹ́ pa òun ni. Ó fẹ́ pa òun ni. Ó fẹ́ pa òun ni. Kò sí ọ̀rọ̀ tí mo sọ tán. Ó lé obìnrin yìí o. Ó lé obìnrin. Ẹ mọ̀ pé Ọlọ́run wà níbẹ̀. Tó bá mọ̀ dàrú, Ọlọ́run gbọ́. Oníṣòwò mélòó ni ò tẹ́ǹdì? Ẹ má ṣì mí gbọ́, ẹ ní sùúrù. Oríṣiríṣi ọ̀nà la fi ń tẹ̀ nǹkan dì. Tó bá ń ṣòwò, o ò gbàdúrà. Ìwọ àti tani? Tó bá ń ṣòwò, o ò màwẹ̀ gbà. Tó bá ń ṣòwò, o ò mọ sàdákà ṣe. Tó bá ń ṣòwò, o ò mọ àwọn ọmọ kéékèèké mọ̀ ṣe sàdákà fún wọn. Tó bá ń ṣòwò, o ò mọ ẹbọ gbé. Tó bá ń ṣòwò, o ò mọ ilé ológun lọ. Tó bá ń ṣòwò, o ò mọ ilé àláfáà lọ. Ilé àwọn díkìn, ilé àwọn pásítọ̀, ilé àwọn gbogbo. Àjò nìyẹn, ó tẹ́ǹdì náà nìyẹn.
So meanwhile ó fẹ́ sọ pé ìyàwó rẹ̀ ń ṣògùn, and one way or to the other 1 2 3 arábìnrin yìí ó ti bẹ́ẹ̀ wọ gangan ṣáájú rí, ó ti bẹ́ẹ̀ ṣáájú rí, ó wá dọjọ́ tòní ìwọ wá sọ wípé obìnrin yẹn ṣògùn. Irú ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ mọ̀nàfíkì ayé àtọ̀run ni. Ìyàwó rẹ̀ ti lọ gbé ẹ lọ bìkan ló ti bẹ́ẹ̀ ṣe ájò 1 ájò 2 ájò 3 even though it's just ájò 1. Wọ́n wá sọ wípé ìyàwó rẹ̀ o wọ́n rí nílé ológun o ó ń ṣògùn o, níyàn tó ń ta ń jẹ, níyàn tó ń ta ń jẹ pẹ̀lú gbogbo oríṣiríṣi competition. So ìwọ ló mú oúnjẹ sè jù ní tó ní fi tẹ́ǹdì one way or to the other, ṣé ìwọ ló mú oúnjẹ sè jù? So tó bá sọ pé ó fẹ́ ìyàwó rẹ̀ kalẹ̀ nítorí pé wọ́n èèyàn kan sọ wípé ó ń tẹ́ǹdì àbó ṣògùn, báwọn kan ṣe hájú inú fídíò wọn, like seriously it's madness because ó ti báwọn náà ṣáájú rí. Ẹ̀yin ti tèmi mo ti sọ fáàtì méjì fún yín. Èmi ò wá sọ wípé nítorí ẹ̀ ni wọ́n fi lé lọ o, mi ò sọ bẹ́ẹ̀ o, kí wọ́n tó lẹ́yìn wọ́n fi ṣe wàhálà yìí o, mi ò sọ bẹ́ẹ̀ o. Then ẹ̀yin ti tèmi number 3, ẹ jẹ́ ká wò ó dáadáa, ẹ jẹ́ á wò ó dáadáa, mo fẹ́ kẹ́ ẹ ronú dáadáa. Obìnrin tó fẹ́ ní ṣùlọ́kà tó bímọ fún ẹ, bóyá ẹ confirm o àbí ẹ confirm o mi ò mọ̀ o, tó fẹ́ ní ṣùlọ́kà, ẹ̀yin tèmi ẹ rò ó, ṣé wọ́n lè ṣe irú ẹ̀? Ó fẹ́ obìnrin yẹn ní ṣùlọ́kà, ó bímọ fún ẹ, obìnrin aláìsìkí ni, obìnrin gidi ni, ó ń sọ̀rọ̀ softly, ó fẹ́ lọ síwájú ẹ ó bẹ ṣáájú one way or to the other rí kí business ẹ mọ́ dàrú kó lè bá a dá fún ẹ, ó sá káàkiri, ó bí ẹ bímọ fún ẹ, wọ́n ní sẹ́sẹ́sẹ́sẹ́ ọmọ náà ó ní like a kind of health issues bíi autism. Wọ́n sọ̀rọ̀ gan lórí cyberspace yìí o, wọ́n sọ̀rọ̀ gidi gan o. Ẹ̀yin tèmi, wọ́n wá sọ wípé irú obìnrin yẹn ó wá lé kúrò nílé tó ń gbé, ṣọ́ọ̀bù rẹ̀ ẹ jọjọ́ gbìmọ̀ pọ̀, ẹ fi ṣọ́ọ̀bù yáwó, ẹ wá rówó san, wọ́n wá ní kí wọ́n wá evict obìnrin yẹn, wọ́n wá evict ẹ pẹ̀lú àwọn armed forces men tí wọ́n mú bọ̀n dání. Who does that? Ẹ̀yin tèmi ẹ rò dáadáa. Is something not fishing? Is something not popping up? Is something not coming up? Is something not tọ́ka sí something tó jẹ́ wípé a lè sọ̀rọ̀ jù? Kí ló máa mú ọkùnrin léyàwó ẹ̀ kó ń lé? Fi ṣọ́ọ̀bù ẹ̀ yáwó, wọn ò wá rówó san, wọ́n wá evict ìyàwó ibi tó yẹ kó ti máa jẹun láti máa tọ́jú ọmọ autism. Àwa nínú voice tẹ́ máa bá mi gbọ́ yìí, wọ́n wá sọ wípé kì í ṣe pé Fẹ́mi Adébáyọ̀ lówó lọ́wọ́ o, pé kódà òun kọ́lé tó ní swimming pool bí wọ́n ṣe sọ, torí Fẹ́mi Adébáyọ̀ is a lawyer àbí? Gbogbo àwọn tó bá sọ̀rọ̀ tí ò yẹ tẹ́ ẹ̀ mọ́ fi ọpọlọ sọ, kọ́ máa gbé kẹ́ wá jẹ́rìí. Gbogbo ètè mi sọ ó níbi tó ti ń bọ̀ tí mo dẹ̀ fi sínú àpamọ́ pókè. Tá bá ní Àjíà ibo ló ti rí ètò sọ ibi tá ti rí lélẹ̀, ibi tí wọ́n ti sọ pé Tológun ó wà káàkiri, even write up gan, àwọn videos púpọ̀ tí wọ́n gbé, ṣóyé yín? So ẹ̀yin ti tèmi, ṣé wọ́n lè ṣe irú as ọkùnrin, obìnrin ọmọ ẹni, ó dẹ̀ mọ̀ pé ibi tóbìnrin yẹn ti ń jẹun nìyẹn, ó wà ní kán wá lé kúrò. Àwọn family dẹ̀ mọ̀ náà, àwọn family ò wá sọ̀rọ̀, family alálùbáríkà Ọ̀gá Bello tèmi mọ̀, ẹ̀yin tèmi, there's more to it, there's more to it, there's more to it. Ó wá jẹ́ wípé Fẹ́mi òun ò fẹ́ marriage yìí mọ́, ìyàwó sì ń rá bàbà pé bóyá ó máa padà, bóyá ó máa padà, bóyá ó máa padà, ìyàwó sì ń rá bàbà. Ó yá ẹ bèrè lọ́wọ́ wọn dáadáa, which is kíní yìí gbogbo nǹkan tó mo fẹ́ kà mọ́ ó sì máa padà jáde. A wá bèrè lọ́wọ́ ìyàwó kí ló ń ṣẹlẹ̀ gangan, ìyàwó kí ló ṣẹlẹ̀ gangan, kí ni gangan, kí ni gangan. Wọ́n ní yẹn bóyá wọ́n fi kíní kan cover ojú Fẹ́mi Adébáyọ̀, maybe àwọn nǹkan you understand, bí èèyàn tó fẹ́ Fẹ́mi Adébáyọ̀ ń sìn, òun ni wọ́n lọ ṣe 1 or 2 or 3 things láti cover ojú ẹ̀. Tí wọ́n bá cover ojú Fẹ́mi Adébáyọ̀, ṣé wọ́n cover gbogbo ojú family bí? Ṣé wọ́n cover gbogbo ojú family bí? Ẹ wá bèrè lọ́wọ́ ìyá Aládùúgbẹ́ kí ló ń ṣẹlẹ̀ gangan, what are you not telling people, what are you not telling us? Fẹ́mi Adébáyọ̀, èmi ò wá mọ̀ bóyá wà ideal o, maybe láti sọ̀rọ̀ kan àbí méjì, because dragging of your name ó ti lọ far pẹ̀lú fídíò yìí. Ibi tí mo ti gbé fídíò tẹ́ máa wò tí mo ti gbé jáde, ẹ rọra gbọ́ díẹ̀ níbẹ̀ torí ó ti máa gùn jó pọ̀ about 40 minutes. Ẹ rọra gbọ́ díẹ̀ níbẹ̀ ní kẹ́ lè bá mọ̀ pé gbogbo nǹkan tí mo sọ yìí most of it wá láti orí page yẹn. Wọ́n ti ń drag orúkọ ẹ̀, wọ́n ti ń destroy orúkọ Fẹ́mi Adébáyọ̀ into the international level láti affect visa, pé nítorí ọmọ ó jẹ́ autism òun ló fi ìyàwó rẹ̀ lẹ̀. Tí image tí wọ́n print yìí is not good one, is not a good reputation ní òbòdó ìbò. Èyí náà mọ ìhà tí wọ́n kọ sí àwọn special children, àwọn lovable kids, àwọn ọmọ alálùbáríkà.
ẹ̀yin mọ ẹ̀hà tí wọ́n kọ sí wọn ní òbòdó òyìnbó, wọ́n ń tánìṣì ìlọsíwájú ẹnìyẹn o. Èmi mọ̀ pé orúkọ tí Ọlọ́run ò ní kẹ́ ẹ bàjẹ́, orúkọ tí Ọlọ́run ò bàjẹ́, orúkọ tí Ọlọ́run sọ wípé kò sí nǹkan kan tẹ́ lè ṣe, no matter how you try, ẹ lè bring orúkọ yẹn down. Orúkọ alálùbáríkà ni. Bẹ́ẹ̀ ní àsìkò yìí, gbogbo family Fẹ́mi Adébáyọ̀, do the needful. Do the needful. Ọ̀rọ̀ lè wà lọ́kàn yín tẹ́ ń cover. Ṣé àbí bóyá ọ̀rọ̀ bigger one kan wà, because there must be a bigger one. Láti fi jẹ́ pé ẹ lé obìnrin yìí síta, ẹ lo ṣọ́ọ̀bù ẹ fi ṣe collateral, wọ́n wá disgrace ẹ jáde níbẹ̀. The sister is only asking for one simple thing, pé kó fún ní ṣọ́ọ̀bù ẹ padà. In fact, àwọn òbòdó òyìnbó wọ́n ti wá bí wọ́n ṣe dáwó, kíní yẹn ó rọ̀ wọ́n lọ́rùn, wọ́n máa sáré dáwó nílùú òyìnbó. Wọ́n máa sáré dáwó, mo kí yín gidi gan. Wọ́n ti wá bí wọ́n ṣe dáwó fóbìnrin yẹn pé yes, èló ní ṣọ́ọ̀bù náà, èló ní ṣọ́ọ̀bù náà kí wọ́n san pápápá. Tó bá jẹ́ pé kíní yìí ó ní bigger issue nínú, kí wọ́n tó tarnish orúkọ Fẹ́mi Adébáyọ̀ tán, it's better, even though na one sentence, kí representative of your family kó sọ̀rọ̀. Ó ní kíní kan tẹ́mi ń wò bóyá ó ṣẹlẹ̀. Ó ní kíní kan tí mò ń wò bóyá ó ṣẹlẹ̀, because ọ̀rọ̀ Nàìjíríà yìí ó fẹ́ sú mi pẹ̀lú àwọn obìnrin wa. Èmi ń wò bet èmi ń rò ní o. Kí ló lè mú issue yìí wá? Kí ló lè mú issue wá? Àbí issue ọmọ ni? Àbọ̀ ọmọ ni, aside from being Adébáyọ̀, àwọn èèyàn gidi ni wọ́n. Àìmọye àwọn ọmọ tó jẹ́ pé wọ́n kù díẹ̀ káàtó táwọn gan tọ́. Kí ló wá wà nípa ọmọ wa autism tẹ́wà tó kọ́ ọmọ rẹ̀ gangan wà wá reject ẹ̀, wà á lé yẹ nítorí pé ọmọ yẹn jẹ́ autism? No, mo lè fi gbogbo ẹ̀ gbárí. They can't do that. They can't do that. This is purely tarnish of image. Wọ́n fẹ́ tarnish image àwọn Adébáyọ̀ ni rárá. It has something to do with the child, but it's definitely not autism. I'm thinking yo, mo ń ro ní báyìí o. Ó ga o. Kí wọ́n léèyàn jáde tó dẹ̀ ní ọmọ lọ́wọ́ tọmọtọmọ. Ti ṣọ́ọ̀bù tó máa fi feed ọmọ yẹn. Like seriously, ẹ lè sọ wípé àwọn tó ń bá yín gbọ́ wọn ò wọ́ọ̀tẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ẹnu yín. Bẹ̀bí tí wọ́n fẹ́ borúkọ yín jẹ́ dé, especially Fẹ́mi Adébáyọ̀. Ó ń ṣe dáadáa nínú ayé o. Fẹ́mi ń ṣe dáadáa o. Ẹ má jẹ́ kí wọ́n fi lè bà orúkọ ẹ̀ jẹ́ o. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fídíò ẹ̀yìn yìí, kẹ́ ẹ gbọ́ bí sister ṣe sọ̀rọ̀. Bó ń ṣe sọ̀rọ̀. Then body language àwọn èèyàn, ẹ̀yin tèmi dẹ́ fi máa mọ àwọn tínú wọn dùn àbí tínú wọn bàjẹ́ lórí ọ̀rọ̀ yìí. Personally, èmi mo like ìgbéyàwó, inú mi ò dùn sọ̀rọ̀ ẹ̀. Inú mi ò dùn sọ̀rọ̀ ẹ̀. Mi ò like irú story báyìí. Ẹ rí i pé mi fẹ́ like most of wọ́n sọ̀rọ̀ divorce, mi fẹ́ sọ, mi fẹ́ dá sí. Inú mi ò dùn gaskiya. Ẹ̀yin tèmi, ó bà ní kò bàjẹ́ o. Ọkọ àti ìyàwó wọ́n lè padà wá o. Wọ́n lè padà wá o. Ẹ wo Church Hill àti tó ń tò dípé ọgbọ́n ó ti ní ẹ come and take responsibility of your child. Ẹ̀yin ẹ wo gbogbo àwọn tó dá sọ̀rọ̀ náà sójú òtí wọn báyìí, because fẹ̀rífẹ̀rí lẹ rí pé come and take responsibility of your child, fẹ̀rífẹ̀rí lẹ rí. Ó ṣeé ṣe pé wọ́n ti wọnú ara wọn jù báyìí lọ. Ọ̀rọ̀ ọkọ àti ìyàwó, rọra dá sí lọ́kọ àti ìyàwó, especially tó bá ti jẹ́ pé issue DNA, I'm telling you, ọ̀rọ̀ ọkọ àti ìyàwó, rọra dá sí. Peace out. Ẹ wo rest of the video. Then meanwhile tèmi kí n tó lọ ẹ̀yin ti tèmi. Fídíò tí mo ṣe last nípa story tí obìnrin mẹ́wàá ń ṣẹlẹ̀ tó lo voice ẹ̀ fún nípa pastor. Mo rí lot of concerns from people. So bóyá ni mo ń sọ, ó ṣeé ṣe bóyá, because mo ní tight schedule, bóyá níjọ́ Saturday ní 10 o'clock. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ ẹ̀dùn ọkàn yín sí comment yẹn, tẹ́ ẹ̀ ń sọ ẹ̀dùn ọkàn yín sí comment, ó ti pẹ́ tí mo ti ṣe live. Bóyá a lè fi yẹn ká fi ṣe live kí n béèrè lọ́wọ́ yín. So many questions wà. Kí ló dé tó fi wá rí bẹ́ẹ̀ pé obìnrin náà ń béèrè pé ẹ rí àwọn èèyàn Ọlọ́run. Èmi sọ kì í ṣe àwọn èèyàn Ọlọ́run nìkan, kì í ṣe àwọn pastor àfáà nìkan. Ẹ mọ̀ bóbìnrin sọ, eléyìí generally ọkùnrin. Ẹ mọ̀ bóbìnrin sọ, obìnrin ẹ wà nífẹ̀ẹ́. Obìnrin yẹn máa bá yín ṣe every dirty things, every dirty runs. Ẹ fẹ́ ru obìnrin bẹ́ẹ̀. Ẹ wà lọ mú innocent tó tiẹ̀ bá yín tiẹ̀ kankan. Ẹ̀yin ọkùnrin ẹ mọ̀ deceive ara yín. Ìyàwó mi ò mọ̀ kẹ́kẹ́. Ìyàwó rẹ̀ lè jẹ́ properties wọ́n ti lò kú lọ́hùn yẹn. That is it. So ẹ lè join me ní live 10 o'clock Saturday. Thank you. Ilé ńlá ara àwọn tó ń finance yẹ lẹ́ni tó pè Àdùkẹ́ pé bàbá yóò look like ẹni tí marriage yìí fẹ́ padà wá ní ó ti lọ ra lé o. Ibi kú ẹni tí wọ́n dárúkọ fún gbogbo yìí tẹ́ máa mọ̀ ní aṣọ fún mi lẹ́yìn. Wọ́n ṣe wèrè nítorí pé àwọn ẹni tani wà nílé ìwé wa, ọmọ ẹ̀mú fẹ́ wà Àdùkẹ́ nílé ìwé wa. Nítorí ẹjọ́ tí mo rò, wọ́n wà lórí ikọ́ àwọn ọmọ tí ń gbé bó ti pàdé kẹ́kọ̀ọ́. Ẹni adákẹ́kẹ́. Bẹ́ẹ̀ ni
Ní adákàkàdákàkà iye ìkíni yóò sí ń bẹ̀ ní ìgbé ẹ síbẹ̀. Ní ìgbé ẹ síbẹ̀. ṣe pé kò fẹ́ kán gbé òun síta tó ẹ̀mí ṣe ní kẹ́ má yẹ ká gbọ́ voice ẹ̀ jọ ẹ má yẹ ká gbọ́ voice ẹ̀ ṣe ti rí ìfẹ́. àǹtí ẹ̀jọ̀ kó dáa bó ṣe update yẹn o kó lè máa get kìíní yẹn. ó dáa bó ṣe update yẹn because it's a therapy for her let her speak out. it's another therapy for her. Ìjọsọ pé ẹ máa ti kọ́ mi nà kí ní. kó má sọ̀rọ̀ síta báwo kó má sọ̀rọ̀ síta. Ewé èèyàn kẹ́mi náà jẹ́ nìyẹn, máa ní dákẹ́, má sọ̀rọ̀, sùúrù lérè, ìgbàgbọ́ ìgbẹ́lẹ̀ ti fẹ́ gbẹ̀mí lọ. Kọ́mọdé kó sọ̀rọ̀. wọ́n ló ti remove gbogbo post yẹn sí èyí máa ṣe bọ́tà àwọn bloggers ti gbé mo ti rí káàkiri lórí gbogbo blog sọ gbogbo kíní ẹ̀ lọ́ ti gbé. Ìkọ́ni kó ti gbé ní ọmọ yẹn kó o ṣe gbogbo ní àwọn ohun gan ni tíṣà ẹ̀ ọlọ́run ìgbé o ní ìgbé o ó kọ kí voice note sílẹ̀ mo ní wọ́n lò mọ̀ ìṣì tó ìjì àwọn ohun gan ni tíṣà ẹ̀ fẹ́mi ní kí wọ́n gbé nǹkan kó owó ló yẹ kó dà nítorí mẹ́wàá síbẹ̀ ni. àǹtí nǹkan tí mo kàn fẹ́ béèrè bí a later ilé bá mi bá sọ̀rọ̀ ká what can we do you know if she needs any support we are here for her you understand me I don't know ṣe gbogbo nǹkan báyìí but for the sake of because àwa máa ń wà neutral bí báyìí but ṣe mo obìnrin ni mí mo dẹ̀ mo bó ṣe rí and iṣẹ́ tèmi ṣe bí báyìí social worker ni mí and vulnerable adult náà ni LD. ṣẹ́ni tí o bá fún lówó lé tí o bá fún lélẹ̀ ó lọ gbé ṣọ́ọ̀bù ilé fún. Because inú ilé 5 bed tó ní swimming pool ní tẹ́ni gbé ló lọ wà. ok ẹ̀yin bẹ fẹ́ mi nísìsiyìí pé tí o bá fún un pé kó jọ nítorí ọlọ́run ó yẹ sọ̀rọ̀ sókè ẹ yẹ kí gbogbo ayé bá yín gbọ́. Olùgbé ṣọ́ọ̀bù ẹ̀ fún kí gbogbo ọmọ Nàìjíríà bá wà bẹ̀bẹ̀ kó gbé aládùúgbò ẹ̀ fún kó gbé ṣọ́ọ̀bù ẹ̀ fún. Ó fún ṣọ́ọ̀bù ẹ̀. And that is the only show ibi tó wà tẹ́lẹ̀ náà ni àbí tó ti mọ̀ kó tó fẹ́. yà ibi tó ti òun ló ní ṣọ́ọ̀bù kó tó fẹ́ náà ṣùgbọ́n òun ló orúkọ ènìyàn kó tó fẹ́. nǹkan tí mo bí pé that area tó ti mọ̀ náà ni àbí àǹtí. Kò fi ṣọ́ọ̀bù ìyàwó. kò fi ṣọ́ọ̀bù yàwó. Ṣọ́ọ̀bù yẹn yàwó irọ́ ló ń pa. Kò fi lẹ́gàn yàwó ń purọ́ ni. Tó bá ṣe lẹ́yìn ẹ̀ tó bá jẹ́ ní sùúrù àdìgẹ́ tó bá jẹ́ pé lẹ́yìn ẹ̀ kí lórúkọ báńkì nìyẹn mo ní o sẹ́ndì orúkọ bàbá náà ẹ̀rọ ọkùnrin tó ń ya lówó yẹn sí mi. Kí lórúkọ ẹ̀ o tún máa dákẹ́. ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kó sọ fún wa a fẹ́ lọ ra ṣọ́ọ̀bù yẹn gbogbo ọmọ Nàìjíríà. very good èlò lówó ti ṣọ́ èlò fẹ́ ta we want to buy the shop. èlò ní gbèsè àwọn ṣọ́ọ̀bù yẹn. a fẹ́ lọ ra ṣọ́ọ̀bù yẹn because that is the place tó ti mọ̀ kí Fẹ́mi tó fẹ́. because they said he paid 16 million lórí shop tó bá dẹ̀ fẹ́ fún wa ní owó sí àrẹ́dì. wọ́n dẹ̀ ké àwọn géńdé ọlọ́run ọkùnrin pé ṣọ́ọ̀bù táwọn ti ń jẹun fà jẹ́ kí n tún parọ́ kan fún yín ẹni mo parọ́ ní ìlú Èkó ìwọ máa ń sọ fún anybody that cares to listen one of my best food was ẹ̀bà àti yan kò sẹ́ni tó ń bóyá Àdùkẹ́ lẹ́kọ̀ọ́ yìí ẹni mo fọ́nà òkúta